Ojú ti ti àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ilẹ̀ Afẹ́nifẹ́re. Ojú ti ti àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ilẹ̀ Afẹ́nifẹ́re. Ìròyìn ayọ̀ mo mú wá fún yín lénìí. Ẹ̀yin èèyàn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ẹ wá wọkọ̀ gbàlà yìí kó tó dìpọ̀ sí. Wọ́n ti dálẹ̀ o Yorùbá Assembly. Kò sí ibi tí wọ́n ti recognize ẹ̀ worldwide ni kí tonílé tẹlẹ́mù kó jẹ́ àjẹ àǹfààní kó jẹ́ ká gbé Yorùbá nation dé bùté ògo. Ẹjọ́ yẹn ọkọ̀ gbàlà yìí o kó tó dìpọ̀ sí. Ẹ̀yin ọmọ Yorùbá gbogbo agitation tá à ń ṣe nílẹ̀ Yorùbá gbogbo meeting ọmọ ẹgbẹ́ Yorùbá táwọn èèyàn ń ṣe kì í ṣe lásán. Gbogbo àwọn kan tí gbogbo Biafra ń ṣe gbogbo síta tóun tí wọ́n ń ṣe nílẹ̀ Biafra ó ń affect ìjọba Buhari tó jẹ́ wípé tí wọ́n bá lọ sí òkè òkun tí Buhari bá lọ fún meeting lókè òkun ojú máa ń tì wọ́n bọ̀ ni. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ tí fídíò tí mo fi hàn yín nípa ọ̀rọ̀ UN tí Buhari lọ ní Amẹ́ríkà ojú tì wọ́n débi wípé wọ́n rí ọmọ Nàìjíríà kankan tó jẹ́ Yorùbá tó jẹ́ Haúsá tó jẹ́ even àwọn Yíbò tó lè jáde tó lè share up Muhammadu Buhari ní Amẹ́ríkà tó jẹ́ kí wọ́n lọ fi owó háyà àwọn ọmọ ìlú bòmí àwọn ọmọ ìlú Mauritania àwọn ọmọ ìlú oríṣiríṣi ìlú lọ́wọ́ fowó owó háyà láti share up president wa pé ó wá sí Amẹ́ríkà. Kò sí ọmọ Nàìjíríà kankan tó lọ síbẹ̀ tó lè sọ pé òkè o Muhammadu Buhari ó wà ní Amẹ́ríkà. Gbogbo protest tá à ń ṣe nílẹ̀ Yorùbá gbogbo movement tá à ń ṣe gbogbo èyí tá à ń ṣe kì í ṣe pé à ń ṣe lásán ṣe lásán o gbogbo ẹ̀ ó mú èsì jáde. Ara èsì ẹ̀ náà lẹ ti rí yẹn tó jẹ́ pé ojú ń ti Muhammadu Buhari tó bá lọ sí ìlú Amẹ́ríkà tó bá lọ sí London ojú máa ń tì í bọ̀ ni tó jẹ́ pé àwọn aríjẹnídìí ìbàjẹ́ wọ́n ní láti lọ fowó fún àwọn èèyàn tí ò kì í ṣe ọmọ Nàìjíríà láti máa jẹ́ kí wọ́n mọ̀ pé Nàìjíríà is one. Kò sí ọmọ Nàìjíríà kan tó jẹ́ pé ó lè sọ pé ọmọ Nàìjíríà lòun tó máa gbójú ẹ̀ sí di kámẹ́rà wípé òun support Buhari. Kò sí ní gbogbo òkè òkun tá a wà kò sí ọmọ Nàìjíríà kan tó máa gbójú ẹ̀ sí kámẹ́rà pé òun support gbogbo tí Buhari ń ṣe ní Nàìjíríà. Tí ẹ̀mú ti ń jẹ́ kó yé yín pé gbogbo movement tí wọ́n ń dálẹ̀ nílẹ̀ Yorùbá pátápátá ní Biafra pátápátá gbogbo ẹ̀ ló ń so èso rere. Kò sí tí ò sèso rere níbẹ̀. Èyí tá a ṣẹ̀ṣẹ̀ tún dálẹ̀ yìí tó yẹ pé fídíò tí mo fi hàn yín fídíò yìí ó ń jẹ́ kí ó wá pé the Yorùbá movement are moving faster. Nǹkan lọ lábẹ́nú gbogbo bá ṣe mú olóyè Sunday Igboho pamọ́ wọ́n rò pé ẹnu wa máa pamọ́ ni ṣùgbọ́n ẹnu àwọn èèyàn pamọ́. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sókè wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ síta oríṣiríṣi ẹgbẹ́ ló ń dìde nílẹ̀ Yorùbá. Mo kí àwọn brothers mi ní Biafra I love them so much. Àwọn ibi tí àwọn Yorùbá kù sí nìyẹn. Ẹ wo síta tóun táwọn Biafra ṣe ó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ẹ̀kan ló ń ṣe láàrin ọ̀sẹ̀ kan ṣùgbọ́n fẹsẹ̀ múlẹ̀ ẹnu wọn kò ìjà lè rírú ẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣé a lè rírú ẹ̀ nílẹ̀ Yorùbá tó máa sọ fún àwọn Yorùbá pé ká jókòó sílé fún ọjọ́ kan a máa bẹ̀rẹ̀ sí pariwo ni ṣé bí mo kó bá wọn ni yé kíní kan ẹ ṣe wálẹ̀ báyìí o ẹ jẹ́ kí ìyà máa jẹ wá lọ o ẹ kò kẹ́ ẹ̀yin aráàlú òyìnbó ẹ̀yin lẹ̀ ń dá wàhálà lẹ̀ ẹ̀yin lẹ̀ ń fa wàhálà fún wa wọ́n bẹ̀rẹ̀ sí pariwo. Gbé wọn Biafra ẹnu wọn kò gbogbo bó ṣe ń jókòó sílé tó ṣe síta tó ẹ rò pé ó kò affect ìjọba Buhari ni. Ìwọ̀nba táwa Yorùbá ṣe Yorùbá nation tá à ń ṣe gan ó affect gbogbo àwọn gọ́fúnà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ó affect ìjọba Buhari. Mo fẹ́ kí àwa Yorùbá ká tún gbáradì jù báyìí lọ. Mo fẹ́ kẹ́nu wá tún kò jù báyìí lọ kàkà emulate gbogbo wà táwọn Biafra gbogbo ohun tí wọ́n ń ṣe ó affect ìjọba Buhari kì í ṣe pé kó affect ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́nu Yorùbá mo fẹ́ kókò ibì kan náà láti bẹ̀rẹ̀. Wọ́n rò pé àwọn ti mú olóyè Adéyẹmọ ni wọ́n rò pé àwọn ti mú olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ni ṣùgbọ́n bàbá kù ni kò sí ní tó máa ṣe ọmọ Adéyẹmọ. Àwọn èèyàn sì kù tí wọ́n pé wọ́n sì agitate fún ọ̀rọ̀ Oòduà nation yìí Oòduà republic yìí wọ́n agitate fún. Gbogbo ohun tá à ń ṣe ló ń so èso re o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sinmi o ẹ má dákẹ́ o ẹ gbọ́ gbogbo fẹ́ fi fídíò kan wòye kẹ́ ẹ gbọ́ ní tí bàbá wa Afẹ́nifẹ́re ẹ gbọ́ ní tó sọ lórí pé àwa ọmọ Yorùbá fúnra la máa gbára wálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní amúnisìn yìí. Fídíò tí mo fẹ́ fi hàn yín ló ṣàkójúwe bí bàbá fúnra rẹ̀ gé sọ wípé àwa gangan là ń ṣera wa ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń dìbò fáwọn politician ẹ̀yin lẹ̀ ń ṣera yín. Bàbá jẹ́ kó yé wa ní fídíò yẹn wípé nígbà tí Tinubu tó fẹ́ jẹ gọ́fúnà òun ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ tó fi jẹ gọ́fúnà. Ìjẹ́ ìgbà tán débẹ̀ bí ìjẹ́ ṣèfẹ́nu àwọn aráàlú bí. Tán bá fẹ́ gorí oyè lọ́ máa ń sáré káàkiri wọ́n máa sáré kúbẹ́kúbẹ́ káàkiri lọ́dọ̀ àwọn èèyàn. Ẹ jẹ́ kán gorí oyè táwọn yìí tán yìí tó fẹ́ jẹ gọ́fúnà yìí tó fẹ́ jẹ chairman tó fẹ́ jẹ kánsẹ́lọ̀ ẹ̀ tí ẹ̀ nírí wọn mọ́.
ẹni wọ́n tán ti wọlé wá bá nulẹ̀ àti pé wọ́n gan wá wọn káàkiri ò ní rí wọn. Bàbá yìí sọ̀rọ̀ tó pọ̀ wípé ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Afẹ́nifẹ́re lẹ máa gbára yín lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní agbénipa, àwọn Fúlàní amúnisìn ní Nàìjíríà. Ó kù sọ́wọ́ yín báyìí o. Ẹ̀yin fúnra yín lẹ máa gbára yín lẹ̀. Gbogbo ẹ̀yin àwọn tó ń tú ajẹ yìí, ìgbà tó bá kó ajẹ tó fi kọ́lé tó fi gbéyàwó, ẹ̀yin lẹ́ ń lọ́bẹ̀ tẹ̀ máa gbé gèlè. Mínísítà ọmọ wa ní ẹ̀bẹ̀rẹ̀ bó ti ró lọ láti roman palo àti kánsílọ̀ ó wá kọ́ estate tó bá sí mbẹ́ òní jẹ́ mbẹ́ kò sí ẹ̀ mọ́. So ilé máa gbára yín lẹ̀, kò sí nǹkan tó àwọn èèyàn akọ bá sọ àwọn obìnrin wa lọ́jà àwọn illiterate ẹ̀yin náà lè gbọ́ oṣù tó àwọn ọmọ àgbọ̀ gbà tí election bá dé tí party wọn máa fọ́n 500 tí opposition party máa fọ́n 1,000 tó máa ti fi fọ́n party àjẹun ẹ̀wòjú ara yìí gbogbo ẹgbẹ́ àmọ́mọ́ gbogbo àwọn tó ń tún yín jẹ èmi mo fọ́n sí gómìnà bó bẹ́ẹ̀ kọ́ la ṣe fi ọ́ sí yẹn ránṣẹ́ ń sá fún yẹn yá àṣìṣọ́ rẹ̀ tó tó bá máa ń ṣe bí wọ́n ti di gómìnà ló mú gbà lọ́wọ́ ẹ̀ ìwọ Tinubu ló mú gbà lọ́wọ́ ẹ̀ kó ló di gómìnà. ṣẹ́gbọ́n tí bàbá Afẹ́nifẹ́re sọ Yorùbá nation tá à ń jà fún yìí ọwọ́ wa ló wà, ọwọ́ tonílé tẹlẹ́mù nílẹ̀ Yorùbá ọwọ́ yín ló wà. Ìbò tẹ́ ń pariwo pé ẹ fẹ́ dì yìí, ìjẹ́ tẹ́ ẹ bá dìgbò fún wọn tán tún wọlé, ìjẹ́ wọ́n á tún ṣe ìfẹ́nú yín bí? Ẹ ronú yín dáadáa, ẹ rò ó kẹ́ ẹ tó lọ dìbò, ẹ rò ó kẹ́ ẹ tó jáde lọ tò sórí ìlà láti lọ dìbò. Ìjẹ́ ń tẹ́ ẹ fẹ́ dìbò fún, ìjẹ́ wọ́n á ṣèfẹ́nú yín bí? Pẹ̀lú gbogbo ohun tí mo ti ń sọ látàárọ̀, ó ti confam pé àwọn politician nílẹ̀ Yorùbá wọ́n ń tàn wá ni o. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ kó yé yín wípé gbogbo politician nílẹ̀ Yorùbá pátápátá ní Nàìjíríà wọ́n ń tàn yín ni o. There is no friend among them and there is no enemy. Ó ní nǹkan tẹ́rí tó ṣẹlẹ̀ sí FFK Fani Káyọ̀dé tí gbogbo àwọn èèyàn most of people respect bàbá yìí, wọ́n respect ẹ̀gbọ́n yìí wípé nígbà tí ọ̀rọ̀ Ìgbòho ṣẹlẹ̀ wọ́n ló bẹ Chief Olóyè Sunday Adéyẹmọ ó bẹ Olóyè Adéyẹmọ wò, ó bẹ̀ wò nínú ilé tínú àwọn èèyàn tiẹ̀ ń dùn wípé àti ẹ̀rí kan nínú àwọn politician Nàìjíríà tó dìde sí Olóyè Sunday ọmọ Adéyẹmọ. Olóyè Ìgbòho gan confam ẹ̀ wípé brother àwọn ni o, ẹni tó bá ti ń fẹ́ tòun òun náà ń fẹ́ tiẹ̀ ni. Ṣùgbọ́n a lè sọ pé Olóyè Sunday Ìgbòho finú wónú pò jẹ́wọ́ nítorí pé arákùnrin Fani Káyọ̀dé àti Ìgbòho ọ̀rẹ́ ni wọ́n lóòótọ́. Ó dẹ̀ jẹ́ kó yé wa pé gbogbo ohun tó Olóyè Sunday Ìgbòho ń jà fún dandan kọ́ ni pé kò ń tẹ̀lé o. Ọ̀rẹ́ ni lóòótọ́ fóun, àwọn jọjọ́ rẹ̀ pọ̀ bọ̀ kò di dandan kò ń tẹ̀lé tí Olóyè ọmọ Adéyẹmọ tó ń sọ. Ṣùgbọ́n ìjọ́rọ̀ tó sọ ń bí ìjọ́rọ̀ ọ̀rọ̀ tó ṣe gbọ́ ni. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín nìsín, ẹ gbọ́ ohun tó kọ́kọ́ sọ kó tó di pé ó tún wá lọ bá Muhammadu Buhari pé gbogbo ohun tí Muhammadu Buhari ṣe ní Nàìjíríà kó tẹ́ àwọn lọ́rùn, kó tẹ́ òun lọ́rùn. Ẹ gbọ́ fídíò tí mo fẹ́ fi hàn yín kẹ́ ẹ wò kẹ́ gbọ́ ohun tó sọ ń bẹ̀. Fúlàní ó ń bẹ nínú ẹ̀jẹ̀ ní báyìí tó ẹ̀ lè sọ pé mo hate Fúlàní bọ̀dọ̀kọ́ tó ń ṣe fún wa tí ìsí bàbá yìí ti débẹ̀ kò ń ṣe nǹkan tó yẹ ká máa gbà bẹ́ẹ̀ yẹn. Àfẹ́ wàhálà, wọ́n ń pààyàn wa, wọ́n ń pààyàn ní middle belt, wọ́n ń pààyàn ní south, kò ṣe kọ́kọ́, kò gbé wọn, kò ṣe kọ́kọ́, kò tiẹ̀ pè wọ́n ní terrorist. Ẹ lọ sí Benue, ẹ lọ sí Taraba, ẹ lọ sí Adamawa, ẹ lọ wo nǹkan tó ń ṣe ń bẹ̀. Nítorí pé ó jẹ́ mùsùlùmí, nítorí pé ó jẹ́ Fúlàní, wọ́n ń pààyàn kò sọ kọ́kọ́, kò ṣe kọ́kọ́, ó kàn ń wò ni. Tó bá ti pààyàn tán, tó bá ti gbalé wọn, wá tún wá fún wọn lórúkọ ìmíì. Ṣé ẹ ti gbọ́ tán? Ṣé ẹ ti rí wípé ní àkọ́kọ́ ó ń jà wípé gbogbo tí ìjọba Fúlàní agbénipa tán ń ṣe fún wa pé kò bójú mu. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wá ń kọ́ a rí wípé arákùnrin Fani Káyọ̀dé ó tún lọ romance Buhari, ó tún tẹ́wọ́ gba Buhari, gbogbo tí Buhari ń ṣe dáa. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú yín, gbogbo politician ń tàn yín ni, wọ́n ń tàn yín, ẹ̀tàn ni wọ́n, they are not enemies, they are not friends. Ọ̀rọ̀ wọn jọ yéra wọn ni. Tí Fani Káyọ̀dé bá fẹ́ ṣe wedding fọmọ nísìn, Buhari máa wá bẹ̀, Ọbásanjọ́ máa wá bẹ̀, àwọn APC gbogbo PDP gbogbo wọn ló máa wá bẹ̀.
kí la wá ń tanra wa jẹ fún? Gbogbo wọn lọ̀rọ̀ wọn jọ yéra wa, àwa náà ń tàn jẹ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú yín kásìkò tó lọ. Ẹ rò ó, nítorí wípé rírò òun lọ bẹ gbẹ̀gìrì. Yorùbá nation must surely stand one day.